أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه واستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa olùkọ́ wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra wa pé a ó máa kọ́ra wa, a ó padà sí orí revision wa. Lórí revision yìí òun ni a fi ṣe àwọn nǹkan tá ń ṣe flashback fúnra wa. Gẹ́gẹ́ fún ẹni tó bá ń wò wá for the first time, nọ́mbà tó wà níbí báyìí 08053889115. ẹ lè pè mí sórí ẹ̀, ẹ lè send WhatsApp message sórí ẹ̀ tẹ́ bá nílò Koidat eléyìí tí à ń lò, nítorí pé tí ẹ bá ní Koidat yẹn lọ́wọ́ ó máa ràn yín lọ́wọ́ láti mọ àwọn nǹkan tí à ń kọ́ra wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ra wa sẹ́yìn, mo fẹ́ kí a ká lè tètè tún ká fast track àbí ká ṣe ní kíákíá gbogbo àwọn nǹkan tí a máa ṣe fúnra wa ní agbára Ọlọ́run. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ tí a ti ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ wípé Arabic alphabet, àwọn alphabet Arabic yìí ipe 28 ní gbogbo wọn. A dẹ̀ ṣàlàyé fún wa pé a gbọ́dọ̀ há sórí, mo dẹ̀ ti kọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. So mo fẹ́ kí gbogbo pátápátá ká má lọ gbàgbé ẹ̀, ká mú Koidat wa. Ẹ jẹ́ ká bọ́ sí page number 2 tí a wà níbí báyìí. So ká wò dáadáa, ká farabalẹ̀, ká kà dáadáa. Ní agbára Ọlọ́run a máa tẹ̀síwájú ní láṣẹ Ọlọ́run. So gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ nínú Islam, ìjẹ́ mùsùlùmí kò í ṣe pé kéèyàn ṣoríire láyé ń bí, but kéèyàn lè bá ṣoríire àlìkìyámà. Lára oríire àlìkìyámà òun náà ni pé kéèyàn máa kírun. Lára oríire àlìkìyámà òun náà ni pé kéèyàn máa gbààwẹ̀. Lára oríire àlìkìyámà òun náà ni kéèyàn máa yọ sàká. Lára oríire àlìkìyámà náà ni kéèyàn ṣá máa ṣe dáadáa. Lára oríire àlìkìyámà náà ni kéèyàn máa jọ́sìn fọ́lọ́run. Lára oríire àlìkìyámà náà ni kéèyàn máa súnmọ́nà. Báwo ni mo ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run? Ara àwọn kan tí wọ́n máa fi súnmọ́ Ọlọ́run, tí wọ́n fi máa ń gbọ́ Ọlọ́run ọba yé, òun náà ni pé ká máa kọ́ ẹ̀kọ́ Al-Qur'an. So now ẹ wá wò báyìí, a ti mọ eléyìí látòkè délé àbí? So ṣùgbọ́n fún àwọn tó ń ṣe darapọ̀ mọ́ kan lè bá mọ̀, eléyìí ni à ń pè ní alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sod, dod, to, zo, ain, ghain, fa, qaf, kaf, lam, mim, nun, wa, ha, hamzat, ya. Ẹ má gbàgbé àwọn nǹkan tí mo ti sọ fún wa níjọ́sí wípé a gbọ́dọ̀ há gbogbo kìíní sórí, a gbọ́dọ̀ gbé sórí wa kó lè bá ràn wá lọ́wọ́ nípa bá a ṣe máa ka Al-Qur'an wa, torí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì púpọ̀. So a gbọ́dọ̀ há sórí, a gbọ́dọ̀ há sórí. Naam, alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sod, dod, to, zo, ain, ghain, fa, qaf, kaf, lam, mim, nun, waw, ha, hamzat, ya. Alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sod, dod, to, zo, ain, ghain, fa, qaf, kaf, lam, mim, nun, waw, ha, hamzat, ya. Alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sod,
ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زين سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا. gẹ́gẹ́ bá a ṣe ṣe ní jọ́sí mo ní pé mi ò ní fẹ́ ká máa rush ara wa tó bá ti di pé a tún class wa bẹ̀rẹ̀ padà. So eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí òun ni à ń pè ní revision. À ń pè ní revision láti tún lè bá a tún fẹsẹ̀ wa múlẹ̀ lórí àwọn nǹkan tá láti pè wá padà lórí àwọn nǹkan tá a ti kọ́ yálà àti gbàgbé wọn ni yálà àti gbàgbé wọn ni. So a dẹ̀ gbọ́dọ̀ lè pe àwọn àràfí yìí dáadáa ká pè wọ́n bó ṣe ká ṣe pè wọ́n. Ẹ tún wá mọ̀ pé mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lè dá àwọn àràfí yìí mọ̀ kẹ́ ẹ dá wọn mọ̀. So mo kàn ń sọ lè nítorí àwọn tó ń fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Ẹ wá wò báyìí. Bí ẹ ṣe wá ń wo fídíò yìí lọ́wọ́ ẹ subscribe sórí channels wa. Ẹ click lórí bell aago tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn bí aago báyìí tó dàbí aago. Ẹ click lórí ẹ̀. Tẹ́ bá ti click lórí ẹ̀ ó máa fún yín ní notification láti lè mọ̀ tá bá tún ti ṣe fídíò míì inshallah kò dẹ̀ ní kú lágbára Ọlọ́run. So ẹ wo alif ba ẹ wo ba ta sa ẹ wo síra wọn wọ́n fẹ́ jọra wọn but ẹ bá wo ìsàlẹ̀ eléyìí ní ọmọ nsàlẹ̀ eléyìí ní ọmọ méjì lókè eléyìí ní ọmọ mẹ́ta lókè ba lélẹ̀ ta lélẹ̀ sa nìyí. Tẹ́ bá wo page 2 yẹn ẹ rí pé wọ́n ń kọ sí ibẹ̀ náà bẹ́ẹ̀. Jim rèé ha rèé kha rèé dal rèé zal rèé ra lélẹ̀ zain òní sin òní shin òní. Ṣé rí pé ra dal àti zal ẹ wo jim òun lọ́mọ nínú ha kò lọ́mọ nínú kha ó lọ́mọ lókè dal kò lọ́mọ kankan zal ó lọ́mọ ra kò lọ́mọ zain ó lọ́mọ sin kò lọ́mọ shin ó lọ́mọ mẹ́ta sod dod sod ó lọ́mọ dod ó lọ́mọ tọ kò lọ́mọ zọ ó lọ́mọ ain kò lọ́mọ rain ó lọ́mọ fa ó lọ́mọ ẹyọ kan kof ó lọ́mọ méjì kaf ó ní àmì kan nínú amzat nínú lam kò ní nǹkankan mim nun ó lọ́mọ lókè wà ha bí ìgbà tí màálù bá búramúramù ó ní eléyìí amzat àti ya ó lọ́mọ méjì ní ìsàlẹ̀. So eléyìí ẹ jẹ́ ká kọ́kọ́ fi eléyìí ṣe ìbẹ̀rẹ̀ wa lénìí lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú jù báyìí lọ lọ́la. Mo kàn fẹ́ kọ́kọ́ fi eléyìí refresh memory wa ká lọ memorize eléyìí ká understand ẹ̀ ká wò dáadáa ká ṣe gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ ká ṣe níbẹ̀. Bọ̀ kó tún lè tún yá wa sí kó tún lè yá wa sí ẹ jẹ́ kí a ṣe báyìí. Ẹ rántí wípé akọ́ra wa náà lẹ́yìn ìgbà tá a ti kọ́ ilé tán ẹ jẹ́ ká sáré kọ́ eléyìí sí. Àwọn kìíní tá à ń pè ní Arabic vowel ó ní fatiha kasra dhamma sukun. Ṣé ẹ rántí fatihatain kasratain dhammatain shadda madda wasla. Ó ní fatiha kasra dhamma sukun fatihatain kasratain
ضمتين شدة مدة. نعم. and wasla. So fatha, kasra, doma, sukun, fatihatain, kasratain, domatain, shadda, madda and wasla. Naam. Mo fẹ́ kí a rántí eléyìí lẹ́ẹ̀kan sí. Fatiha, kasra, doma, sukun, fatihatain, kasratain, domatain, shadda, madda. So ká tètè lọ practice eléyìí sílẹ̀. Again lọ́la ṣe mọ̀ pé àwọn eléyìí la máa ń fi sórí àwọn ọ̀rọ̀ tá bá ti bẹ̀rẹ̀ sí ní lò wọ́n. So kí Ọlọ́run kó jọ kó gbà fún wa ní ìbádà. Abẹ́ Ọlọ́run pé kékeré tí a kọ́ leni kí Ọlọ́run kó jọ kó gbà fún wa. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Lágbára Ọlọ́run ẹ̀kọ́ tá máa tó kọ́ máa jolè lọ́lọ́la a kàn fẹ́ lè ṣe ìbẹ̀rẹ̀ ni. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. Share this video and subscribe to our channels. Introduce this class to some of your all your friends. May Allah bless you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ma'assalam.